ààrẹ Amẹ́ríkà Donald Trump kógun kọlu Venezuela ó ní ọwọ́ tẹ ààrẹ orílẹ̀-èdè náà àtìyàwó rẹ̀ gọ́ngọ́ sọ. ààrẹ Donald Trump ní ọwọ́ àwọn ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ti tẹ ààrẹ orílẹ̀-èdè Venezuela Nicolas Maduro àti ìyàwó rẹ̀ lásìkò ìkọlù ńlá kan tí iléeṣẹ́ ológun Amẹ́ríkà gbé kọlu ilẹ̀ Caracas tí í ṣe olú ìlú orílẹ̀-èdè Amẹ́ríkà. ààrẹ Trump kò ṣàlàyé púpọ̀ lórí bí wọ́n ṣe mú ààrẹ Maduro. bákan náà làwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè Venezuela pẹ̀lú kò tí ì fi ìdí èyí múlẹ̀. ààrẹ Donald Trump ti tún pàṣẹ kí iléeṣẹ́ ogun Amẹ́ríkà kọlu àwọn agbègbè kan lórílẹ̀-èdè Venezuela. ìròyìn sọ pé ìbúgbàmù lóríṣiríṣi ń wáyé báyìí o káàkiri àwọn agbègbè kan títí kan àwọn ibùdó ológun ní ìlú Caracas. àwòrán àti fídíò èéfín àti iná tó ń ru sókè lálálá nílùú Caracas tí í ṣe olú orílẹ̀-èdè Venezuela gba gbogbo ìlú kan o. àwọn tí ó wà lágbègbè tó súnmọ́ ibùdó ológun La Carlota tó wà ní àárín gbùngbùn ìlú náà àti ibùdó ológun Fuente Tijuana tó sọ pé àwọn ibùdó ológun méjèèjì yìí fara kó iná ìkọlù náà o. kí nìdí tí Amẹ́ríkà fi ń kọlù Venezuela gan? àwọn òròyìn kan tilẹ̀ tún sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú tó yí ìlú Caracas ká ní kò ní iná báyìí. bẹ́ẹ̀ ni àwọn ìròyìn kan tí a kò lè fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú ń sọ pé àwọn bàálù ń fò káàkiri òfurufú ìlú náà báyìí ni o. ìgbésẹ̀ yìí ń wáyé lásìkò tí aáwọ̀ láàrin Amẹ́ríkà àti Venezuela ń bá ara wọn wọ ṣòkòtò kan náà tí Amẹ́ríkà sì ń kọlu àwọn ọkọ̀ ojú omi tí wọ́n ń kó oògùn olóró ní agbami Caribbean. orílẹ̀-èdè Amẹ́ríkà sọ pé Macaruru ní ìbò tó gbé ààrẹ orílẹ̀-èdè Venezuela Nicolas Maduro dé ipò àti wípé ó ń ṣe agbódegbà fún okòwò oògùn olóró káàkiri orílẹ̀-èdè náà o. orílẹ̀-èdè Venezuela ń sọ pé àwọn ìgbésẹ̀ tí Amẹ́ríkà ń gbé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí títí kan gbígbésẹ̀ lé àwọn ọkọ̀ aképo lójú omi láti orílẹ̀-èdè náà kún ara ìgbésẹ̀ tí wọ́n ń gbé láti fi ipá yọ ààrẹ Maduro nípò kí wọ́n sì lè máa ṣe àkóso ọ̀gbun epo rọ̀bì orílẹ̀-èdè Venezuela. kí ni ìgbésẹ̀ tí ìjọba Venezuela gbé pẹ̀lú ìkọlù yìí? ìjọba orílẹ̀-èdè Venezuela ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ Amẹ́ríkà láti ṣe ìkọlù sí orílẹ̀-èdè rẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta. lẹ́yìn tí ìkọlù náà bẹ̀rẹ̀ ìjọba orílẹ̀-èdè Venezuela ṣàlàyé pé ọ̀nà àti fipá gba àwọn ohun àlùmọ́ọ́nì Venezuela pàápàá jùlọ epo àtàwọn ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ àti láti fi agídí bu omi pa iná ètò òṣèlú orílẹ̀-èdè náà ni o. ààrẹ orílẹ̀-èdè Venezuela Nicolas Maduro ti buwọ́ lu ìwé àṣẹ ìgbésẹ̀ tako ìkọlù ilẹ̀ òkèrè. ó sì ti rọ gbogbo àwọn ológun àti òṣìṣẹ́ ìlú láti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ pàjáwìrì báyìí. ìròyìn jàjọ́jàjọ́ fún àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ máa bá wa kàn sí ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísí. ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.